mùsùlùmí ayé ẹ ràn mí lọ́wọ́ o ṣé lóòótọ́ àwòrán tá à ń wò yìí sí àwòrán Allah ni mo rí tí àwọn èèyàn post ẹ̀ sórí social media tí wọ́n dẹ̀ sọ wípé àwòrán Allah lélẹ̀ pé nǹkan tó wà nínú Kaaba lélẹ̀ kódà wọ́n ní àwọn ará ilẹ̀ Saudi ló fi àwòrán yìí síta pé àwòrán nǹkan tó wà nínú Kaaba nìyẹn pé àwòrán Allah ni ṣùgbọ́n láti ìgbà tí àwòrán yẹn ti jáde làwọn kan ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé ó jọ ewé ó jọ àǹjẹ̀nú ó ní gbáwónáwò ó ní kinní kan tẹ́mi náà á dẹ̀ wá wò gẹ́gẹ́ bí ohun tí àwa ọmọlẹ́yìn Kristi gbàgbọ́ agbàgbọ́ wípé kò sí èèyàn tó rí Ọlọ́run rí kódà Bíbélì sọ fún wa wípé Mósè rí àkẹ́yìnsí Ọlọ́run ojú ẹ̀ràn bí òrùn nígbà tó ké pé Ọlọ́run fẹ́ rí ẹ ó ní ò lè rí mi Mósè ó ní òun fẹ́ rí ọ bàbá Ọlọ́run ní ò lè rí mi Mósè Ọlọ́run kan kọjá fírí ni o ẹ̀yìn àkẹ́yìnsí Ọlọ́run ló dẹ̀ rí Bíbélì jọ kó yọ wípé ojú Mósè ràn bí òrùn kò dẹ̀ sẹ́ǹsì kan nílé ayé tó lè ṣe àpèjúwe bí Ọlọ́run ṣe rí so nígbà tí mo wá rí àwòrán ẹ̀ tí wọ́n ní àwọn mùsùlùmí Saudi Arabia sọ pé picture Allah lélẹ̀ mi ò gbàgbọ́ o òun yẹ kí n wá síta because láti ìgbà tí ọ̀rọ̀ ṣe ẹ̀sìn kò ṣẹlẹ̀ tí bẹ̀rẹ̀ ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá yìí kì í ṣe gbogbo ẹ̀ tí yàn bá lórí social media lèyàn lè gbàgbọ́ mọ́ so àwọn kan lè gbé kíní jáde láti fi tàbùkù ẹ̀sìn mùsùlùmí kó jẹ́ wípé ọ̀tọ̀ the interpretation tí àwọn ará Saudi tó gbé jáde kó jẹ́ pé ọ̀tọ̀ nìkan tí wọ́n sọ ẹ̀tẹ́ bá rí ẹni pé èdè Arab ni wọ́n kọ sí òkè yẹn ẹgbẹ́ mi ò dẹ̀ gbọ́ Arab kò yé mi so òní fi sọ pé ẹ̀yin tẹ́ jẹ́ onímọ̀ nínú ẹ̀sìn mùsùlùmí tó bá jẹ́ pé irọ́ ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ó kàn yé mi ń tèmi fẹ́mọ̀ àwọn èèyàn wá ń sìn kò sí nǹkan táwọn èèyàn ò lè gbé jáde láti fi tàbùkù ẹ̀sìn mi so ẹ jẹ́ kó yeye yẹn yé wa èrè yìí báwo ló sì jẹ́ lóòótọ́ sí èrè Allah ni torí èmi bí lè pé tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run ni a gbàgbọ́ wípé ó ń jẹ́ Allah Ọlọ́run gbọ́dọ̀ rí bí eléyìí irọ́ Ọlọ́run ò gbọ́dọ̀ rí bí eléyìí àwòrán àwọn òsàlẹ̀ Yorùbá gan ó sì rẹwà ju eléyìí lọ Ọlọ́run tiwa tó wà ní ọ̀run òkè kò gbọ́dọ̀ rí bí eléyìí tó bá yẹ pé lóòótọ́ Allah lọ́lọ́run o ìdí ẹ̀ tèmi ò fi gbàgbọ́ nìyẹn wípé Allah lélẹ̀ ṣùgbọ́n àwọn kan bá mi jiyàn sẹ́ẹ̀ wọ́n ní Allah nígbà àwọn mùsùlùmí kan ló gbé jáde wọ́n sọ wípé àwòrán kan tó wà nínú Kaaba nìyẹn wọ́n ní díẹ̀ táwọn fi gbé jáde pé torí pé àwọn kan sọ wípé òkúta làwọn gbé sínú Kaaba àwọn kan sọ pé òrìṣà kan làwọn gbé sínú Kaaba àwọn kan sọ pé nǹkan kan ìdíkùdì làwọn ti nínú Kaaba pé káwọn èèyàn lè mọ̀ wípé Allah làwọn sìn làwọn sì gbé àwòrán Allah tó wà ní Kaaba jáde ẹjọ́ níwájú Ọlọ́run bá tó dá mi ṣe program yìí láti fi tàbùkù ẹ̀sìn kankan mi dẹ̀ ṣe láti fi support àwọn tó gbé kíní jáde mo ṣe láti pe àkíyèsí àwọn mùsùlùmí tó yéye kì í sáwọn elépè o kì í sáwọn elépè o kì í sáwọn tó pọ̀ máa bèrè wípé ìlú ànábì tó máa ní orí rẹ̀ burú ni èyí rẹ̀ burú ọ̀sẹ̀ máa bèrè ìlú ànábì lọ́wọ́ mi kì í sáwọn yẹn o kì í sáwọn tá a máa sọ pọ̀ mẹ́lẹ́fọ̀ tánẹ̀fọ̀ kì í ṣe fàtì tán ṣùgbọ́n àwọn tó yẹ pé tí nǹkan bá yí ẹ tó bá bèrè lọ́wọ́ wọn máa ṣàlàyé fún ẹ àwọn ni mò ń pè sí ọ̀rọ̀ yìí ẹjọ́ ṣé lóòótọ́ ni nǹkan táwọn èèyàn ń sọ nípa àwòrán yìí Adémádé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ má tẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adémádé TV ire ó dàbọ̀.